Ẹ̀kálẹ́ o, ẹ̀kálẹ́ o, ẹ̀kálẹ́ o, ẹ̀kálẹ́ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà. Yóò tún yà ẹ́ lẹ́nu pé èwo lọmọ bá, èwo la tún gbé wá lálẹ́ ti tòní. Àrà tó bá wù wá, òun náà la lè máa dá. Àrà tó bá wù wá, ṣé bọ́ ọmọ Yorùbá àtàtà, ṣèbí òní wá. Ẹ wo lónìí nǹkan máa gbé nǹkan mi ní ọjọ́ ti tòní. Ẹ̀yin èèyàn ẹ bá wa wò sọ́dọ̀ yẹn ṣe àbí ká bá mú fóònù mi kí n fi mọ́nítọ̀ kí n fi wò bóyá ọ́díò yẹn bóyá ó wà níbẹ̀. Ẹ̀yin èèyàn ẹ mọ̀ kálẹ̀ ní gbogbo ibi tí ẹ ti ń wò wá káàkiri ní gbogbo àgbálá ayé. Ìwọ tó bá mọ nǹkan tí a tàn yìí ìwọ náà sọ a ní àfẹ́ kí àṣà àti ṣẹṣẹ ilẹ̀ Yorùbá àfẹ́ kó sí kí ni àfẹ́ kó parun. Ǹjọ́ kí ni nǹkan tá a tàn yìí, kí ni nǹkan tó wà níbí, kí lélẹ̀ ìwọ náà sọ kí ni nǹkan tí a tàn yìí. Ẹ gbọ́ mi gbogbo ẹ̀yin tí a kí gbogbo ẹ̀yin Kìrìsìtẹ́nì, a kí gbogbo ẹ̀yin Mùsùlùmí, a kí gbogbo yín pátápátá. Ẹ fún mi níyẹn náà, ẹ fún mi níyẹn náà. A kí gbogbo yín pátápátá, a kí yín o. Lólódì ẹnìkankan bí ògo ṣe ń jẹ́ títọ́ náà, a kú àṣekù ọdún torí ẹ̀rọ láti wà bí ní ọjọ́ ti tòní. Ẹ má gbàgbé abáwa Suleiman Lawal Ẹgbẹ́jí Ògbómọ̀ṣọ́ lóògùn ọ̀fẹ́. Abáwa wọn ló rán wa sí gbogbo ẹ̀yin èèyàn. Èmi ò sí nílé, mo wà ní abúlé ni mo wà ni mo wá wò pé iṣẹ́ tí bàbá mọ̀ rán mi ó mọ̀ yẹ kí n jẹ́ fún gbogbo ẹ̀yin ọmọ yìí. Lọ́tí mo kàn fẹ́ kẹ́kàn ṣe fún mi ní pé gbogbo ẹ̀yin tẹ́ wà lórí Facebook, ẹ̀yin tẹ́ wà lórí YouTube, ẹ kàn bá mi share program, ẹ bá mi share torí yín òun náà la ṣe wà ń bí, òun la fi ń ṣe nǹkan tí òun tá à ń ṣe yìí torí yín òun ni a ṣe ń ṣe. Ẹ kàn bá mi share program yìí. Kí ni bàbá, kí ni wọ́n rán mi sí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ní alẹ́ ti tèmi. Gbogbo ẹ̀yin tẹ́ wà lóyìnbó, tẹ́ wà káàkiri, a kí yín o, a kí yín o, a kí yín o, a kí yín o, a kí yín dáadáa, a kí yín gbogbo ẹ̀yin ará Nàìjíríà, a kí yín o, a kí yín o. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí Facebook, tẹ́ wà lórí TikTok, ẹ dákun bá mi wò ó sọ́dọ̀ yẹn ṣe dáadáa, so wà ń bẹ̀, so plum gan, tó wà ti plum àjọ wà bẹ́ẹ̀ ni. Ohun tí mo fẹ́ràn nígbà kan bá mi share program yìí, ẹ bá mi share. Ẹ gbọ́ irú àìsàn wo ló ṣe wọ́n. Kí ló jẹ́ kí n sọ gbogbo eléyìí kí ló jẹ́ kí n sọ eléyìí wípé ní ọ̀sẹ̀ tí a lò tẹ́ ká tó ṣe ọdún, àwọn kan wá láti ìlú òyìnbó, wọ́n wá tọ́jú ara wọn. Èmi ò mọ̀ irú ìṣòro tí wọ́n náà lè máa là kọjá tí wọ́n rò wípé bóyá kò ní solution, bóyá oògùn ìbílẹ̀ ò ṣe kí ni, bóyá oògùn ìbílẹ̀ ò lè ràn. Gbọ́ oògùn ìbílẹ̀ ràn dáadáa. Láyé àwọn bàbá wa ẹ ká kọ́ ṣe báyìí, kí ni nǹkan tí mo mú dání? Ìwọ tí ó bá ti mọ nǹkan tí mo mú dání, ìwọ sá máa táìpù ẹ̀. Kí ni mo mú dání? Àwọn kan ní torchlight. Káwọn òyìnbó tó ṣe torchlight, wọn làwọn náà ti ní torchlight tiwa. Àwa ti ní torchlight tiwa ti ní báyìí. Torchlight tiwa bàbá ti fẹ́ kó mọ́lẹ̀ sí tó ni. Wọ́n ti ní báyìí. Mo yà á. Wọ́n tó bá jọ́ mọ́ Ọ̀ṣun, wà á ti mọ̀. Àwọn tó bá jọ́ Ọ̀ṣun ó ti mọ̀. Àwọn tó bá jọ́ mọ́ Ọ̀ṣun wọ́n ṣe kí ni? Wọ́n ti mọ̀. Tí wọ́n náà ti rí báyìí. Abáwa ó ní wọ́n rán mi sí gbogbo wa. Màá ti mú dáadáa ẹ̀ka tẹ̀rọ máa lo ilé náà. Ẹ̀ka máa lo ilé náà torí àwọn tó wà ní ìlú táwa yìí. Káwọn náà mọ̀rọ̀ pa ti lo gbogbo torchlight àwọn tán. Torchlight Yorùbá òun náà la ṣe kí ni? Òun la mú dání. Wá gbọ́ mi. Irú àìsàn wo òun ló ṣe ẹ́? Irú wàhálà wo ni wọ́n ń là kọjá? Irú ìṣòro wo òun lè wọ́n ń là kọjá? Gbogbo ẹ̀yin ará TikTok, ẹ máa double tap, ẹ máa share program yẹn, ẹ máa double tap. Gbogbo ẹ̀yin ará TikTok, torí yín la ṣe wá bí lálẹ́ ti tòní. Kí ni nǹkan tá a mú dání? Kí ló ń jó yìí? Torchlight Yorùbá. Ẹ wá gbọ́ mi, irú àìsàn wo nìwọ náà wá ní tó wà lágọ̀ọ́ ara rẹ̀? Ó jẹ́ ọmọ wípé solution ti wà sí irú ìṣòro tí wọ́n ń là kọjá. Ẹ ká gbàgbé owó,
tálàáfíà ò bá sí kò sí béèyàn ṣe fẹ́ lo owó. Àlàáfíà kọ́kọ́ ní pàtàkì. Mo máa sọ máa ní tọ́jú ara rẹ, ṣàlàyé nǹkan tó bá ń ṣe ẹ́ lágọ̀ọ́ ara rẹ. Kí la bá débẹ̀ ni wípé àwọn India mẹ́ta wá sọ́dọ̀ bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́. Wọ́n wá pè mí. Wọ́n náà kí ni àwọn chinko kí ni wá ṣe o? Wọ́n náà wá tọ́jú kidney. Wọ́n ní kidney ìkànnì wà wọ́n ló ní stone in the kidney. Àwọn ìkan wà ó ní oríṣiríṣi nǹkan náà wà ní ló ń bá wọn fínra. Mo ní India wá sọ́dọ̀ bàbá Suleiman Lawal Ẹgbẹ̀jí. Àwọn náà wá treat kidney. Táwọn sọ wípé ẹ dákun o, a fẹ́ dáwó fún àwọn èèyàn wa o, à ń gbé lọ India o, a fẹ́ lọ tọ́jú rẹ̀. Wá ní wípé bàbá wa lè tọ́jú. Wọ́n wá sọ fún wọn wípé àwọn pípọ̀ yẹn wá sọ pé ṣé lóòótọ́ ni bàbá lè tọ́jú rẹ̀. Wọ́n á láwọn máa tọ́jú rẹ̀ báwọn ò ní gba £1 lọ́wọ́ wọn pé kí wọ́n lọ mú lọ́ọ̀yà wọn wá kí àwọn náà mú lọ́ọ̀yà káwọn náà wá tọwọ́ bọ̀wé. Ibi tẹ́rù Ọlọ́run pé kébí náà wá witness ni o pé kí n wá wo pé àwọn máa tọ́jú rẹ̀. Pé ṣùgbọ́n kó tiẹ̀ kọ́kọ́ lọ mọ̀ kó tó lọ mú lọ́ọ̀yà wá ná tó rẹ́mi ẹnìyẹn ó ti kò lè rìn dáadáa gbogbo ẹsẹ̀. Ebi mọ̀ pé tí kidney yẹn bá bàjẹ́ ebi mọ̀ wípé ẹsẹ̀ máa wú ni. Mo tún kọ́ ẹ̀kọ́ ẹsẹ̀ dẹ̀ ń wú bàbá ní rẹ̀ pé àwọn máa tọ́jú ẹ pé ṣùgbọ́n káwọn kan fún un ní first treatment. Àwọn bá dẹ̀ gbé àgbo jáde àbá dẹ̀ fún. Ó bá bí bó ṣe bì ẹ̀ẹ́dẹ̀ bá ló dẹ̀ sùn. Mo ní bàbá ṣé kìí ṣe pé ẹni yìí ó ti jákè. Wọ́n ní kò jákè wípé treatment àwọn kan fún un pé tó bá jí báyìí wípé ògbó ẹsẹ̀ tó wú yẹn wípé ó máa fà. Ẹ mọ̀ gbà mí nígbà tó tó bí 2 hours àwọn òyìnbó mẹ́ta mọ̀ jí. Bí wọ́n ṣe wá jí gbogbo ẹsẹ̀ wọn tó wú yẹn ẹsẹ̀ wọn wá fà. Bá wá ní pé káwọn náà fi lè mọ̀ wípé yes wípé a ní nǹkan nílẹ̀ Yorùbá wípé a ní agbára nílẹ̀ Yorùbá. Bàbá wa ṣe kí ni wọ́n wá jí wọ́n wá ní bàbá you are a god. Bàbá ní rárá o ẹ má pè mí ní Ọlọ́run o, ẹ má pè mí ní kíni, ẹ má pè mí ní Ọlọ́run o. Kí mo ń fàyọ náà wá ní wípé a mọ̀ wá lẹ́nu rẹ̀ gbogbo ṣe ń jẹ́ tó lọ ọjọ́ Tuesday táwọn pípù yẹn bá ti dé padà a béèrè aláma ṣe fídíò wọ́n dẹ̀ ní no problem wípé fún pé ká fi lè ní rẹ́kọ̀dù rẹ̀ kalẹ̀ pé káwọn èèyàn fi lè mọ̀ wípé rú nǹkan báyìí wípé ó wà. Kí wọ́n lóye kí n máa gbé ilé wa àbáwá ní pé kí n sọ fún gbogbo ọmọ Nàìjíríà wípé tí àìsàn bá ń dà láàmú bóyá àìsàn tó ń dẹ̀ láàmú wọ́n ti gbowó lọ́wọ́ ẹ̀ ọ̀wá tí wàá gbé àkóso lóòótọ́ mọ́ wípé gbogbo èèyàn ti di onírọ́ àbáwá ní pé kò sírú àìsàn tó ń ṣe ẹ́ wípé kọ́ wá s'Ògbómọ̀ṣọ́ tó bá ti bu wá s'Ògbómọ̀ṣọ́ mú lọ yẹ ẹ̀ dání. Àwọn sọ yìí táwọn fẹ́ gbà àwọn wà tọ́jú ẹ láì nígbà £1 pé táwọn bá wá tọ́jú ẹ tán tó bá gbádùn owó táwọn sọ pé àwọn fẹ́ gbà yẹn wà wá fún àwọn. Àwọn àti sọ pé àwọn tó mú ní rárá ẹ yẹ ká tọwọ́ bọ̀wé ẹ káwọn èèyàn tọwọ́ bọ̀wé pé àtúrò àwọn èèyàn sọ pé àwọn ti ná gbàrà àwọn ti ná gbòòrò kinní kan fọwọ́ anẹ̀lẹ́ sọmọ bá àwọn kinní kan ni bàbá ṣé wàá rí i pé a ti ní akọni nílẹ̀ Yorùbá tó jẹ́ bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́. Ìwọ náà gbéra pa láàárọ̀ kùtùkùtù ọ̀la àbí kí ìwọ náà máa pe nọ́mbà wọn bóyá ò ní nọ́mbà wọn lọ́wọ́ fídíò ẹ dákun bá mi share program yìí ẹ táàkì àwọn èèyàn ẹ káwọn èèyàn mọ̀ kí lẹ sọ ẹ jẹ́ káwọn èèyàn ẹ jẹ́ kí wọ́n mọ̀ gbogbo èèyàn ará TikTok ẹ lọ wo àwọn fídíò bàbá ẹ máa rí nọ́mbà wọn bíbẹ̀ ẹ máa rí nọ́mbà wọn ẹ pe nọ́mbà bàbá àbí tí o bá tiẹ̀ fẹ́ pe nọ́mbà ìwọ ṣàgbéra máa lọ s'Ògbómọ̀ṣọ́ tó bá ti d'Ògbómọ̀ṣọ́ sọ̀kalẹ̀ níbi kíni tó bá sọ̀kalẹ̀ l'Ògbómọ̀ṣọ́ sọ pé ọlọsọdọ Alhaji tó bá wọn ọlọ́kadà pọ̀ ọlọsọdọ Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ lóògùn ọ̀fẹ́ o bàbá ti tèmi nìyẹn wàá dọ́dọ̀ wọn bàbá dáyàn lóhùn lọ́wọ́ báyìí
wọ́n dá yẹn lóhùn mo hàn pé mo máa sọ àbá ń travel àbá ń lọ France láìpẹ́ láì jìnnà kí àbá tó lọ France ìwọ náà wàá tọ́jú ara rẹ wàá gbọ́ mi bóyá ara tiẹ̀ wá jí pépé owó ni pírọ́blẹ̀mù tiẹ̀ owó ló ń dà wọ́n láàmú kí ló dé tí wọn náà ò fi kàn sí bàbá wa Suleiman Lawal ẹ wo gbogbo àwọn iṣẹ́ tí wọ́n sọ kalẹ̀ nígbà tí wọ́n tán kí àwa mùsùlùmí kú ọdún bàbá sọ àwọn oríṣiríṣi ìwọ tó wò dúró lára rẹ àwọn èèyàn ti ń lo iṣẹ́ yẹn wọ́n dẹ̀ ti ń jẹ́rìí sí ẹ wo sólẹ̀ ńlá tí wọ́n sọ yẹn ẹ wo sólẹ̀ tí wọ́n sọ yẹn ìwọ náà tó bàbá máa sọ bàbá tó bá lè wá sọ́dọ̀ àwọn ìwọ náà try kó ṣe kí ni try kó ṣe iṣẹ́ tí bàbá wa rán mi sí yín nìyẹn àbá ní irú àìsàn wo ló ń ṣèwọ irú làkọjá wo ni wọ́n ń là kọjá ẹ̀yin náà wo táìmù tí mo wà yìí ó yẹ kí n máa sùn ni ṣùgbọ́n torí ẹ̀yin olólùfẹ́ wa ẹlòmíì rò pé nǹkan mi mo fẹ́ sọ ni ní sọ àwa ti ju gbogbo yẹn lọ ajúlọ ẹni tó bẹ́gi lójú igi ó mọ̀ rúwé ó di dandan ni igi máa ṣe kí ni igi máa rúwé ẹ dákun ẹ bá mi share program yìí ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn kí wọ́n jàǹfààní bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ gbogbo àwọn tó ń láìsàn táìsàn ń ṣe èmi ò mọ irú àìsàn tó lè máa ṣe ẹ́ àìsàn tí wọ́n ti rò pé kò ní ojútùú sí mọ́ gbogbo ayé tẹ̀ wá lu òyìnbó tẹ̀ ní problem irú problem tí o ò bá ní mo wá máa sọ fún yín màá ní tó bá pe bàbá tí bàbá ò bá ráyè àtẹ́ǹdì sí ẹ pé nọ́mbà mi èmi á sọ bí màá sọ pọ̀ ṣe máa rí bàbá bí wàá ṣe irú àwọn èèyàn kan ẹ̀sẹ̀ travel wọ́n wá láti overs wọ́n dé sọ́dọ̀ mi báyìí dé sọ́dọ̀ mi mo gbé wọn lọ́dọ̀ bàbá wọ́n dẹ̀ tọ́jú ara wọn wọ́n dẹ̀ padà ìwọ náà lè ṣe bóyá pé wọ́n ti wò píkì kọ́ àwọn tó bá ti dọ́dọ̀ wọn rí náà máa mọ̀ mo máa sọ nọ́mbà ti tèmi pásánà nọ́mbà ti tèmi tó ọ lè mẹ́sẹ̀gì mi sí mọ́ pè mí kàn mẹ́sẹ̀gì mi lórí WhatsApp ìwọ tó wà ń lo òyìnbó ni o ìwọ tó wà Nàìjíríà ò nídìí láti pè máa bọ̀ l'Ógbómọ̀ṣọ́ ni máa ṣe kí ni máa bọ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ ẹ double tap gbọ́ ẹ tẹ́ wa lórí TikTok ẹ double tap ẹ share program yìí ẹ double tap torí bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jí ni ẹ tẹ́ bá nífẹ̀ẹ́ wọn ẹ double tap ẹ share program ẹ lórí Facebook ẹ share ẹ like ẹ follow page yìí. Thank you very much ẹ ṣeun ẹ bá wa ṣe ẹ yẹ káwọn èèyàn mọ̀ wípé bàbá ń tọ́jú irú nǹkan yìí kì í ṣe wípé ògùn ọ̀la ògùn kìíní bàbá ń tọ́jú àìsàn ara ẹ̀yin náà ẹ wo kidney ẹ wo àìsàn yẹn tó ń kó owó ńláńláńlá lọ sí ìlú òyìnbó láti lọ tọ́jú rẹ̀ wọ́n á yẹ lómi ní di 20 million wọ́n á máa gbowó wọ́n á máa sọ card number títa ọ̀nà àbáyọ ti wọ̀ ọ́ ní láti lọ sí abẹ ọlọ́ngbọ̀ ní sísí abẹ tí ó dẹ̀ kúrò mbẹ̀ wọ́n láwọn kan sòpá àwọn kan ní kinní kan àwọn kan ní fúnpá gíga àwọn kan ní stroke kí ló ń jẹ́ stroke kí ló ń jẹ́ fúnpá kí ló ń jẹ́ irú àìsàn wo irú ìdààmú wo ni wọ́n ti lè máa là kọjá tó bá kúrò àbáwá tí àbáwò wá pìkì kọ́ 081-3612-3333 nọ́mbà ti tèmi gangan nìyẹn ìwọ tó wà ń lu òyìnbó ni o màá gbowó mọ́tò kí n tó bọ́ ọ lọ o tí bá dọ̀hún màá pè ẹ́ wà bá wọn sọ̀rọ̀ èmi gbowó mọ́tò kí n tó lọ o kó mọ̀ dàgbé ọmọ ẹ̀rọ̀gbórí atẹ́gùn mo ti ń sọ ìwọ tó wà ń lu òyìnbó tó ń pọ̀ fẹ́ rán mi sí bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ wípé kí n bẹ́ẹ̀ gbé fóònù fún wọn pé kó bá wọn sọ̀rọ̀ ibi tẹ́mi wà jìnnà síbi tán wà bẹ́ẹ̀ mi ṣe wà nísìnyí mo wà lóko fẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí oko fẹ̀lẹ̀ mi wà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin náà wá wò ó gbogbo ṣe ń yẹtọ̀ lọ́wọ́ ọ̀la báyìí kótó tó tù mo ti wà lọ́rin padà bí sẹ́ẹ̀ ti wá bó ṣe kí ni bó ṣe gbà ó nìyẹn ìwọ tó bá ń pè wọ́n tí wọ́n bá pìkì kọ̀ pè mí ìwọ tó wà ń lo òyìnbó tó bá wà Nàìjíríà tó bá pè mí mi ò ní dẹ́ lóhùn o mi ò ní dẹ́ lóhùn o ìwọ́n tó wà Nàìjíríà tó ń pè wọ́n tí wọ́n píkì kọ́ máa lọ sí Ògbómọ̀ṣọ́ tó bá ti dé Ògbómọ̀ṣọ́ sọ fọlọ́kadà sọ pé ọlọ́sọ́dọ̀ Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ wọ́n gbé ẹ lọ́dọ̀ wọn tètè dé látago 9 àárọ̀ títí dago 2 ni àbá ń dáyàn lò ìwọ́n tó bá ń bọ̀ láago 4 ń bọ̀ láago 3 tí àbó ń bá bò ní sinmi ni. fúdìí èyí mo fi ọlọ́ọ̀ba
mo fi bẹ̀ wá ẹ jẹ́ ká pe bàbá wa Suleiman èmi ò ìwọ náà bá wọn sọ̀rọ̀ irú làkọjá wo ló ń làkọjá sọmọ ẹ ló ń dẹ̀ ẹ́ láàmú ni sáyẹ ẹ ló ń dẹ̀ ẹ́ láàmú ni sẹ́sẹ́ ẹ ló ń dẹ̀ ẹ́ láàmú ni àbí wò lákòjọ àbí wò láìsàn kan nínú àgọ́ ara ẹ dákun ẹ follow page ẹ follow YouTube channel wa mo máa sọ gbogbo àwọn ṣẹ́ bàbá wà lórí YouTube ìgbà ìwáṣẹ̀ àbí Adùn Àṣà Yorùbá ẹ lọ sórí Adùn Àṣà Yorùbá TV Adùn Àṣà Yorùbá TV lórí YouTube ẹ máa bọ́ wá bíbẹ̀ ẹ̀yin tẹ́ ń béèrè pé àní TikTok ní ẹ lọ gbà wáṣẹ̀ lórí TikTok àbí kẹ́ lọ sí Bíọ́dún Kẹ́hìndé lórí TikTok ẹ máa bá wa pàdé mo fi Ọlọ́run bá mo fi bẹ̀ wá ẹ jẹ́ ká tọ́jú ara wa kí ló yẹ kí n máa sọ eléyìí ni wípé ó yà èmi gan lẹ́nu nígbà tí mo rí irú nǹkan báyìí wọ́n sọ mo ní bàbá mo ní èmi ò mọ̀ pé ó lè bàbá ní àwọn ò mọ̀rú àìsàn òun wípé àìsàn tí dókítà wa sọ wípé ẹ ṣáà máa àwọn kan wà tó wọ́n pé wọ́n lo oògùn wọ́n ra oògùn 200,000 lójúmọ́ wọ́n dẹ̀ ń lo 3 lójúmọ́ kí ló ṣe ẹ́ tí ò fi lè wọ́n kan ṣàlàyé nǹkan tó máa ń ṣe ẹ́ tó wà pé VIP lọ́dọ̀ bẹ́ẹ̀ kan tọ́jú ẹ wọ́n tó wà ń lo òyìnbó àwọn kan wà nísìn tí wọ́n sí Nàìjíríà kìtẹ̀ ló kánsà làwọn yẹn kánsà ló ń ṣe àwọn yẹn àwọn 4 ni kí lórúkọ wọ́n ti gbàgbé kọ́ńtì yìí o kọ́ńtì tán ti ń ṣòṣàjú yìí o ibẹ̀ la fẹ́ lọ India kan ẹ̀yin èèyàn ti máa mọ̀ ìlú yẹn mo ti gbàgbé orúkọ yẹn àwọn náà ń wò wá ìlú yẹn náà ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí à ń lọ ìlú yẹn àwọn yẹn náà máa ra tíkẹ́ẹ̀tì wa tí wọ́n náà bá fẹ́ ká wá tọ́jú ẹ níbi bẹ̀ bàbá lè wá gbogbo ẹ̀yà ara France ẹ kú àmójúbà bàbá wa Suleiman Lawal gbogbo ẹ̀yin tẹ́ wà ní London ẹ kú àmójúbà bàbá wa Suleiman Lawal ẹgbẹ́jú gbọ́mọ̀sọ bàbá ń bọ̀ nílùú France láti France wá lọ sí London ń gbàtà lọ sábìjẹ mo ní à tó bá ṣe é ṣe èmi náà tẹ̀lé wọn tẹ́lẹ̀ náà bá ṣe é ṣe bóyá ẹ̀rí mi bóyá ìmọ̀ àti ẹ̀kọ́kọ́ lọ tá a lọ máa clear ọ̀nà dé bàbá fúdìí èyí ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ thank you very much mo dúpẹ́ ẹ gbọ́ kí náà pélé torchlight sáwọn yẹn ẹ bá àwọn kọ́mẹ̀tì àwọn yẹn sáwọn yẹn tiẹ̀ ṣé wọ́n sọ orúkọ rẹ̀ kí ló orúkọ nǹkan tá a gbé dání àwọn èèyàn mọ̀ kí lè léyìí kí ni wọ́n ń pè àwọn èèyàn mọ̀ mo fi Ọlọ́run ọba mo fi bẹ̀ ọ́ ìwọ tá àìsàn ò ní ṣe ìwọ tí wàhálà ò ní bá ẹ kí n tó ṣe báyìí ẹ jẹ́ kí n ṣe báyìí Ògúnná Ọlá Edith ó ní Ògúnná Ògúnná kọ́ o ẹ̀yin ará TikTok Ògúnná kọ́ o olórúkọ kan tá ń pè é ṣé kí n sọ fún yín ni ṣé kí n sọ brother ìlú tá a wà yìí náà láti lè rí i kí ni wọ́n ń pè é Ọlá Edith ní Ògùṣọ̀ ẹ pàtẹ́wọ́ fún o PJ náà ní Ògùṣọ̀ ta ni PJ ní Ògùṣọ̀ Ọlá Edith Ògùṣọ̀ ní o this Ògùṣọ̀ torchlight ti Yorùbá ó ní torchlight ti Yorùbá ó ní thank you very much mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa ṣùgbọ́n ẹ ṣàánú wa ẹ bá wa share program yìí àwọn alágbára wọ́n gba péjì wa 3 mi ò fẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀ wọ́n gba péjì wa 3 ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti rí 2 gbà ó kẹyọ kan a fẹ́ complain a lè sọ ẹnìyẹn náà lè wò ó sùsùsùsù kó ṣàánú wa kó return rẹ̀ padà àwọn òbú ó bá wa fi pamọ́ ni kó dẹ̀ fún wa ṣùgbọ́n èyí tẹ́ wá wò wá èyí tá a ti ní iná ẹ bá wa follow ẹ̀ orí péjì 8 ńlẹ̀ tí ń wò wá báyìí àwọn tó wà ní Facebook àwọn 8 àwọn kan wà lórí Ìgbà Ìwáṣẹ̀ àwọn kan wà lórí Ìgbà Ìwáṣẹ̀ TV àwọn kan wà lórí Ajé Olókun àwọn kan wà ní Adùn Àṣà Yorùbá Basiti Ìsárú ó ní Ògùṣọ̀ ó ti dáhùn question. ó ti dáhùn question Ògùṣọ̀ láti Ìsánlú. Basit bọ́lá Basit tó tọ́ ni Ògùṣọ̀ ní o Ògùṣọ̀ ṣe ti rí báyìí torí yín náà la ṣe gbé wá Ògùṣọ̀ àwọn èmi náà fẹ́ pitú bí bàbá mi ni
kí n dẹ̀ tí gbogbo ẹ̀bọ ẹnu sẹ́kẹ̀ tí fi lè mọ̀ pé agbára wà lẹ̀ Yorùbá yéṣù sẹ́kì tí gbogbo ẹ̀bọ nu ẹ káwọ́ bá àwọn èèyàn máa ṣe àpọ́gàmù yìí kí n ti bọnu kí n fi lè mọ̀ kí n dán wò kí n ti bẹnu ẹ káwọ́ bá àwọn èèyàn máa kọ́mẹ̀ntì pé kí n ti bọnu ṣé kí n ti bẹnu kẹ́ fi lè mọ̀ pé agbára wà lẹ̀ Yorùbá ẹ káwọ́ sáwọn èèyàn wọ́n ní kí n ti bẹnu kí n tún sọ ògùn sọ ṣé kí n ti bọ ẹnu ẹ yẹ kí n ti bọ ẹnu kẹsẹ̀ fi lè mọ̀ wípé agbára wà kẹsẹ̀ fi lè mọ̀ pé mi náà ní agbára aláwọ̀ èèyàn ṣí à program rẹ̀ àwọn èèyàn. Just Ola Blaze just try it sir. pé kí n try rẹ̀. Yes Basiti ní no. pé kí n Basiti yóò dá fún ẹ. Ajitunde ó ní no. ẹ̀yin tẹ́ ìmọ̀ fẹ́ràn mi mà ní o àyẹ̀rí kẹ́mi ti bọ̀ ẹnu. Ola Blaze. ó dáa ẹ jẹ́ kí n wá jọ yín lójú. ṣé tí n bá wá jọ yín lójú sáwọn tán ní pé kí n mọ̀ pé no ṣé mi wàá nídìí aláìdá. Ola Blaze ní fi ń ṣe rẹ̀. ó fi mí rẹ́rìn. ó dáa ẹ jẹ́ ká wá ṣe báyìí kẹ́fì lè mọ̀ wípé ọmọ tẹ́yà bá bí ẹ̀yà ni ó jọ. Ọlárẹ̀wájú ní ẹ ti bẹnu. pé kí n ti bọ̀ ó ní yes kí n ti bẹnu kò sí wàhálà ẹ ká wá wò ó Ọlọ́run ó rèé ó yá gbọ́ ohun tá a bá sọ fún ọgbọ́n lọ́gbọ́n gbọ́. mo mọ orúkọ tí iná ń jẹ́. èmi mọ orúkọ tí iná ń jẹ́ torí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa iná ò ní pa yín nínú ogun náà ṣùgbọ́n ẹ kì í tìbọ̀ ẹ kì í wò ó blasa. Adébáyọ̀ Adéwálé ní my daddy no he's my mommy's brother. Ajitunde ní please don't. Basit ọ̀gá ẹ má ti bọ ẹnu o. ẹ yẹ kí n tiẹ̀ àbí kí n ti bọ aṣọ ni. Luke ní lo joker. ó ní joker ni. Yes. Ola Blaze ni just be careful with your hand. Oh, this thing is getting into your hand. Thank you very much. Ṣùgbọ́n kẹ́fì lè mọ̀ wípé mi náà ní nǹkan. Ṣé ẹ̀yin ọmọ ṣé kẹ́mi náà ti bọ̀? Ẹ má ti bọ̀ o. Ẹ share program yẹn. Ẹ share ó dà tí àbẹ́ kì í tí bẹ́ẹ̀ bá mi share program. David ní ó ní daddy I called you 1 hour ago you don't pick my call sir. Kọ́ bá bínú a busy ni ẹ wò lútà wà ní ìṣòro yẹ ká máa sùn ni. Thank you very much ẹ ṣeun gan adúpẹ́ ṣùgbọ́n màá wá jọ yín lójú ẹ kì í mú àgbónádẹ́rọ̀ mi ilẹ̀ àfọkọ́yẹrí alápòkà ìwọlá ní ọgbọ́n o gbọ́ mo fẹ́ gbé iná mi mo fẹ́ káwọn èèyàn mọ̀ pé agbára wà mo fẹ́ gbé iná mi ó ní mẹ́ta ayé kan ní màá wá gbé mi yẹ kí sáré mú àgbónádẹ́rọ̀ mi ẹ máa gbónádẹ́rọ̀ mi.